Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àláfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin ọmọ ìyá mi gbé nínú Islam àti gbogbo ẹlẹ́sìn tí ìbá máa wò mí ní àsìkò yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a ti wà nínú oṣù December èyí tó parí ọdún 2022. Ẹ̀mí wa tó oṣù yìí náà ní ó yí parí ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run a jọ celebrate ọdún tuntun ni, inshallah bi qudratillah. Àmín. Lórí ọ̀rọ̀ Anti Yinka TNT, ẹ bá share fídíò kó lè kàn wọ́n lára fún advice tí mo fẹ́ fún wọn. Anti Yinka TNT program yìí tí ẹ̀ ń ṣe, you call it sex education. Sex education. That's very good and very nice program, right? Because sex education tá à ń sọ yìí kò sí nǹkan nǹkan tó dáa púpọ̀ ni láti jẹ́ kí everybody kó mọ̀. But ẹ ti ń think ẹ̀yin pé bóyá ẹ̀sìn Islam, ẹ̀sìn wa, bóyá ẹ̀sìn kan tó luko, àbẹ́sìn tí kò lajú, pé bóyá nítorí ẹ̀ ni wọ́n ṣe ń takò yín lórí ẹ̀ bákan. No. Don't get it wrong. Kò sí nǹkan tí Islam ò dá sí. Mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ wáàsí mi wípé kò sí nǹkan náà tí Al-Qur'an tí ò dá sí, àbí tá àdìsí Rasulullah Muhammad tí ò sọ̀rọ̀ sí. Kódà ní tí ó tún ṣẹlẹ̀ ní future, Rasulullah àdìsí àná Muhammad ti sọ̀rọ̀ lé lórí tí ò sí nínú Islam. Ẹ bá mi wo ìwé. Just look at this book. Islam and Sex. Islam and Sex. According to Quran and Sunnah. According to Quran and Hadith. Only sex education ni òun ló wà ní ìwé tó ń sọ pa ènìyàn. So kò sí kìí ṣe pé bóyá wa Islam bóyá lóko àbí kò bóyá no. The only thing ni pé tẹ́ bá rẹ́ ni tó bá yẹ pé bóyá ó against àbútakùn tẹ́yìn sọ bóyá ó jọ mọ́ èébú àbó ìpè àbí kankan presentation àfáà yẹn láti sọ bẹ́ẹ̀ òun kan ní ó rank. Kì í wá ṣe pé kí wá tàgì ẹ̀ mọ́ gbogbo àfáà yé wípé bóyá bákan náà kò sẹ́ni kankan tó fẹ́ pa yín o, kò dẹ̀ sẹ́ni kankan tó fẹ́ hàmù yín, kò sí nǹkan tá a fẹ́ fi yín ṣe, kò sí aburú kankan, ọmọ ìyá wa lẹ jẹ́, nǹkan kan náà sì lájọ jẹ́. But gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyè tó bá ti di wípé ní àṣejù ti ń wọ̀, nǹkan náà tó máa ń já sí lélẹ̀. Àwọn prógámù yín tẹ́ ẹ ti ṣe nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ prógámù yín, in fact tó yẹ pé ó kóyàn lẹ́kọ̀ọ́ tó dẹ̀ mú ilé tò tó dáa ń bẹ. Ṣùgbọ́n àwọn èyí tẹ́ ń ṣe lásìkò yìí kì í ṣe sex education báyìí, ó ti ń di zina education. Exactly bó ṣe ń rí gangan náà nìyẹn. Ẹ wo prógámù kan tí ẹ ṣe ń gbà kan, tí ẹ ṣe prógámù náà ẹ wá ní káwọn èèyàn kan máa call wípé ẹ̀yin tẹ́ jẹ́ single mother ẹ máa convince tó gbé yín kúrò nílé ọkọ yín. Ó dà gẹ́gẹ́ bí àwọn tó wà lẹ́wọ̀n bóyá wọ́n wà ní kirikiri kí wọ́n lọ fíṣítì wọn. Ok, kí ló gbé wọ dẹ́wọ̀n, kí ló sún wọ dẹ́wọ̀n tí oníkálukú wá ń sọ tó sún oníkálukú dé ẹ̀wọ̀n. Àwọn á ń call sórí program lọ́jọ́ náà. Arábìnrin kan ọmọdé ni ó call láti Amẹ́ríkà. Ó wá ní ní tó gbóhùn kúrò nílé ọkọ òun, ó ní ìbínú ni. Ó ní ìbínú náà ni wípé òun máa ń wo fóònù ọkọ. Orí fóònù ọkọ báyìí òun mọ wo WhatsApp ẹ̀, àwọn wo message ẹ̀, òun á wo everything. Ìbínú kan ni òun á rí message kan bẹ́ẹ̀, ìbínú yẹn ṣáà ló gbóhùn kúrò nílé ọkọ. Ó wá ní tọ̀ níbi tó wọ́n á wà báyìí o. In fact ìlọ̀kulọ̀ òun kan fi ń lọ òun nígbà tó ń sí ilé ọkọ. Òun dẹ̀ ní option òun láti gbà náà ni torí ọmọ méjì kóun tó lọ bí iṣẹ́, kóun tó tọ́ ọmọ, kóun tó ṣe everything. Ó wá advise gbogbo àwọn tó wà nílé ọkọ tó lọ ń ṣàánú tó jẹ́ pé àwọn àtọkọ wọn jọ wà wípé ẹ má kó nílé ọkọ yín, ẹ má máa wo fóònù ọkọ yín o, ìyẹn ń wo fóònù ọkùnrin o. It's a very good program. Kudos to you. That very day tí mo wò mọ́ náà eléyìí ó tún ilé ṣe. Bákan náà arábìnrin kan náà kọ̀ ó lọ́kàn olówó lọ́wọ́, ó dẹ̀ ń fi owó àti gbogbo nǹkan ló máa fi ń tọ́jú ẹ̀. Ó ní láyé ìgbà tí Benz ní ìdára ó wà Benz fún un. So ó wá ní ṣùgbọ́n kan oyè oníṣìnà púpọ̀. Ó ní tóun bá ti wá ká mọ́ wípé ó lọ ṣàgbèrè yóò wá fi gold, ó máa ra gold, ó máa rà fún un láti fa ojú òun mọ́ra. Ó lọ́wọ́ adẹjọ́ kan náà òun tó wá ká mọ́ bákan náà wá ra gold fún òun wá gbà. Ó ní ìyá òun sì kìlọ̀ fún òun wípé èèyàn máa ń endure nílé ọkọ ni ó lóun ṣàbínú kù nílé ọkọ. Ó ní ṣùgbọ́n nísìnyí ẹni tó ń wá padà lọ fẹ́ ìyàwó kẹrin lòún lọ ṣe nílé ọkọ yẹn.
ìyàwó kẹrin tó wọn lọ sí ń bẹ̀ yẹn gan-an àwọn òun ò gbádùn ọkọ òun tiẹ̀ kí ń rójú ẹ̀ lẹ̀ ọ̀dọ̀ àwọn ìyàwó ìyálé ìbẹ̀lẹ̀ ó máa ń wà. Ó wá ń advice gbogbo obìnrin tó bá wà nílé ọkọ pé kó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ń tún lè ṣe láwọn program tẹ́ ti ṣe tó dáa. Ẹ wò kan náà tí ẹ ń ṣe tẹ́ advice àwọn èèyàn. Èmi ṣẹ̀ṣẹ̀ join yín ni o, mi ì sí lórí page yín tẹ́lẹ̀ o, nígbà tó yẹ ọ issue tourism tún sọmù yín lọ, mo lọ wo page yín, èmi náà wá go to mo download, mo ní in fact program gidi nìyá yín ṣe ṣùgbọ́n àṣejù ti ń wọ̀ látara àwọn nǹkan kan tẹ́ ẹ̀ ń sọ, látara àwọn kẹ́ mọ̀mọ́ dẹnu kẹ́ mọ̀mọ́ dàdà pé àwọn nǹkan tọ́lọ́run tí Ọlọ́run pamọ́ tí Ọlọ́run fi yìí sí tí Yorùbá náà bu yìí kún tẹ́yìn sí ńlá mọ́lẹ̀ anyhow. Islam ò dẹ̀ faramọ́ ẹ ṣe program kan jọ kan ẹ wá sọ yí pé ní àwọn ìyàwó ẹ̀yin lẹ́ ń lé ọkọ yín síta látara yí pé ní ìyàwó mi yóò sùn látàlẹ́ ni mọ́jú aago mẹ́jọ méje tọ́kọ fi lọ ibiṣẹ́ kò ní tì jí, bó tiẹ̀ jẹ́ tíì bó jẹ́ indomie bó jẹ́ rice kó sáré ṣe nídàájú kó ti ṣe fọ́kọ ẹ̀ kó tó lọ ibiṣẹ́ kó tó dé láti ibiṣẹ́ náà kó ti prepare oúnjẹ kalẹ̀ kó ti wà nínú kúlà kó dé. Ṣùgbọ́n ò ní ṣe bẹ́ẹ̀ àwọn kan yóò wá ń ta tó jẹ́ pé ní wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ gba ọkọ ẹ̀ mọ́ lọ́wọ́ irú àwọn yìí ń da. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ṣe yẹn mọ́ tó wá jẹ́ pé àkọlé tẹ́ ń kọ sórí péjì yín náà ni pé ǹjẹ́ wọ́n ti bá ex boyfriend ẹ ex man ẹ ó ti wà ní ọkọ ẹ wá ń béè pé káwọn convince ǹjẹ́ ó ti ń bá ex man ẹ tó ti fẹ́tẹ̀ ǹjẹ́ ó tó lọ ń bá sùn kọ̀rọ̀ kí lẹ́yìn try láti introduce wọn sí yẹn. Bákan náà ẹ̀yin náà lẹ́ ń kọ́ sákọọ́lẹ̀ yìí pé ǹjẹ́ obìnrin kan ó ti ṣe 2-some 3-some èmi ò tí àwọn tó ń pè báwọn tẹ́lẹ̀ I swear to Almighty Allah mi ìmọ̀ tó ń pè 3-some 2-some kí ni mi ò mọ̀ until I go through all this mo ṣe mọ̀ ókè ọkùnrin méjì kó máa wà lórí obìnrin kan bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan kó máa súnmọ́ obìnrin méjì àbí mẹ́ta ẹ̀yin náà lẹ́ ń kọ gbogbo nǹkan máa ní ẹ̀ máa wá la mọ́lẹ̀ gbogbo ẹni tí ò tiẹ̀ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkàn tí wọ́n náà lọ síbẹ̀ pé àjẹkọ̀ náà tiẹ̀ lọ try ẹ mọ̀ pé ní tí ẹ ń dá ṣètọ́n irinṣẹ́ èṣù kan nìyẹn ẹ̀yin lè máa mọ̀ wàláì mi wá síbẹ̀ láti wá bu yín àbí láti takò yín but advice ni láwọn nǹkan tí ń da yéwu ni ẹ wo ọmọ kékeré kan tí wọ́n ṣò ní Dubai tó lọ sí Dubai ń jọ́sí pẹ̀lú àwọn méjì ẹ̀ tí wọ́n ṣò fi dù ẹ̀ táwọn bíi mẹ́ta mi tó ń ṣeré pẹ̀lú irú nǹkan tí ń gbọ́ tí ń wò náà ni social media dẹ̀ ní láyé tá a wáyé fún àwọn ọmọ kéèké tó wọn secondary school àwọn náà ń lo fóònù wọ́n aṣọ assignment wọ́n á wo nǹkan tó fún wọn lórí fóònù wọ́n gbọ́dọ̀ máa lo android phone from there wọ́n á go through wọ́n lè rìn pàdé fídíò yín from there wọ́n máa lóun lọ assignment ní orí péjì yín ló wà ẹ wo ohun tẹ́ ẹ bá dá ẹ wo ẹ̀kọ́ tí ó mọ̀ kọ́ níbẹ̀ yẹn ẹ̀yin náà bímọ ìyá lẹ jẹ́ role model kan lẹ́yìn náà jẹ́ fáwọn ọmọ tí yín you are role model lẹ jẹ́ fáwọn family yín. Anti Yinka TNT ìlú èbó lẹ wà ẹ sí ní Nàìjíríà ihun tí ẹ ń sọ àti tẹ́ ẹ ń wí tẹ́ ẹ ń ṣe prógrámù yẹn àṣejù tí ń wọ̀ látara pé àwọn nǹkan fasad àwọn nǹkan ìbàjẹ́ àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ ló ń jáde ń bẹ̀ ẹ kàn má sọ yí pé ní ẹ pé ẹnìkan kan wá sórí péjì yín ẹ ń ṣe tí yín ní kò sí ni ó máa gbé wá oníkàlùkù náà ló wà lórí social media ó máa gbé ọ̀rọ̀ tí náà wá àwọn tẹ́ bá fi sìn lọ́nà rẹpẹtẹ ń kọ́ Ọlọ́run wọlé ayé táwọn ń bá yín sọ yóò bá change ọkàn yóò bá yí yín padà ẹ má jẹ́ irinṣẹ́ èṣù fún gbogbo ayé ẹ jẹ́ ń dáadáa tó jẹ́ pé ní ayé yìí ń sìn ìgbà mélòó náà ni tá a mọ̀ ìgbà tẹ́ ní kálukú tó kú ọbẹ̀ á lọ pàdé Ọlọ́run jọ́ ká ẹ jẹ́ contribution dáadáa fún gbogbo ayé fún gbogbo èèyàn gbogbo tó bá ti ń ẹ má máa ṣe rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ tẹ́ mọ́ òpin bóyá ti Islam wípé nǹkan Islam náà ló máa ń fẹ́ yàtọ̀ àwọn àfáà dìde wọn ṣe kinní kan ó ní tó gáàdì ẹ̀sìn títí wá ní Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ilé ayé yìí o ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí òdodo tó bá fẹ́ tẹ̀lé tọ́lọ́run alikiyama gangan òní àlìjẹ́nnà torí pé kí ló fi jẹ́ ẹ̀wọ̀n fún wa ní pé ní gbogbo many things ló gáàdì wa gbogbo àwọn nǹkan adùn gbogbo nǹkan tó ti yẹ kí ẹ rí nǹkan adùn Islam máa gáàdì ẹ má lọ club ẹ má mutí ẹ má ṣe lè ẹ má ṣe ẹwọ tó bá fẹ́ ṣe Islam yóò ṣe Islam pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ni ṣùgbọ́n àwọn retí ẹ̀san wa alikiyama gangan ní ìgbádùn títí wá wà bó ṣe jẹ́ nìyẹn ó láwọn kan tó gáàdì ẹ̀sìn wa tẹ̀sìn wọn ò fara mọ́ àwọn ẹlẹ́hàá ẹni iye ni àpọ́nlé ni wọ́n lóòótọ́ ẹ̀yin kọ́ lẹ sọ ẹnìkan ló pè sórí program tó ń sọ ṣùgbọ́n orí program yín ni ẹ̀yin sì lẹ gbé iṣu yẹn pé ká máa convince ẹ̀ ọ̀rọ̀ yín náà máa kọ́ ẹsẹ̀ sí i
ẹ try láti understand wa Anti Yinka TNT, you really try, kudos to you, but àwọn àṣejù ti ń ó ti ń kó àwọn nǹkan kan, gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ wo nísìn ẹ máa má jẹ àwọn èèyàn, kì í ṣe pé bóyá ń fẹ́ràn wọn lọ́kọ, ẹ bá mi wá ọmọbìnrin kan sí London, ẹ bá mi wá ọmọ kan sí kinní kan, tẹ́ máa connect wọn papọ̀, àwọn lọ ṣe ṣìnà, ọ̀hún yín ni wọ́n ń ṣe sí, ní tẹ́yìn ò mọ̀ nìyẹn. So ọlọ́run gáàdì ẹnì kọ̀ọ̀kan wa, kò sẹ́nì kankan tó pé lè láì kamal, ọlọ́run ní bá nìkan ló pé tán. Ṣùgbọ́n ẹ wọ́n ti polówó àlékọ́ láti sọ fún wa yìí pé láàtọ̀ sídò fọlá hábìdì bá dà ìṣúláhìá, èmi ọlọ́run bá mo ti túnlẹ̀ ṣe, ẹ mọ́ tó balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tí èmi ọlọ́run bá ti mo ti túnlẹ̀ ṣe, lẹ́yìn ìgbà tí ọlọ́run ti pa ayé rẹ́ ní àkọ́kọ́ ayé ànábì Nóhà tó ti fo òkun pa ayé rẹ́, ayé tuntun ti bẹ̀rẹ̀, ọlọ́run ti tún ayé ṣe, ẹ mọ́ tún jẹ́ pé ẹ̀yin lẹ́tùn wá jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ fún gbogbo ayé mẹ́. Ọlọ́run yóò tún yín ṣe, yóò tún àwa náà ṣe, ibi tẹ́nìkan kò bá kù sí yóò tún ẹnì kọ̀ọ̀kan ṣe, lè láì kàmá ọlọ́run bá nìkan ni ọba tí ó pé tán. But Anti Yinka ẹ bá adjust nípa àwọn tẹ́ ẹ máa ń sọ lẹ́nu, tẹ́ ẹ máa ń pè lẹ́nu, tẹ́ ẹ máa ń ṣe everything yẹn, so ọlọ́run kò ní jẹ́ ká, kò ní ṣe wá ní irinṣẹ́ èṣù. La ilaha illallah. Assalamu alaikum warahmatullahi